ẹ̀dúpẹ́ fún abúlé ẹ̀mẹ́sẹ̀ tó ń tún náà. tó bá ṣe sàánà wùláì hìnà tó mọ̀ sódà wàhíìnà tó sẹ́yìn ó. wàlá sẹ́yìn bẹ́ẹ̀ sàmà wájú wà lárúkú wá sí ìyá wàhíìnà tó sẹ́yìn ó. anabiwa Muhammad sallallahu alaihi wa sallam yuhibbu an yara athara ni'mati ala abdi. onítọ̀lọ́ anabi ní sallallahu alaihi wa sallam ọlọ́run máa ń nífẹ̀ẹ́ sí kí ẹrú kó fi ọpẹ́ hàn látara orí tọ́lọ́ bá ṣe fún kò lè sí tó fi ń ṣe ó fẹ́ fi gba àbàrá lọ́dọ̀ ọlọ́run. nígbà tí àwọn afáyín dàgbé dúpẹ́ ẹlòmíràn ọ̀gá wọn fẹ́ gbowó yìí àtọ́fẹ́ gbowó àtọ́fẹ́ gbowó gbogbo ẹ tó bá mọ̀ tó mọ̀ ọpẹ́ yóò mọ̀ pé gbogbo àyè tó bá ti ní kọ́ tó pè é kó dúpẹ́ ó yẹ kó bẹ̀rẹ̀ sí dúpẹ́ fúnra rẹ̀. ẹ ta là yìí àwọn kan là bẹ́ẹ̀ ọ̀rọ̀ jáde ojú ta là á lẹ̀ ta fi ń rìnà yìí gbogbo ìwọ náà pé dúdú ẹ̀rọ abẹ funfun ẹ̀rọ abẹ wọn náà yàrá òun ṣe àná. wọn rí nǹkan kan bọ́ọ̀bù ojú ló wà ń bẹ̀ irinṣẹ́ tí máa ń rí nǹkan ọlọ́run ti dìrí ti ẹ̀ fún abẹ́ àṣẹ́lẹ̀ yóò rí náà ni kò sí nǹkan tó ṣojú táwọn wò. bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ tá à ń gbé yìí ẹ wo ẹsẹ̀ lórí ó dán kò sí tó ṣe àmọ́ kò lè pè. mélòó la fẹ́ rò èmi àmà sọ pé mo dúpẹ́ tàná o mo dúpẹ́ tèmi mo dúpẹ́ tàná o mo dúpẹ́ tèmi mo dúpẹ́ tọ́lá lẹ̀ kórè mi lè pọ̀ sí alá mo dúpẹ́ tàná o mo dúpẹ́ tèmi mo dúpẹ́ tàná o mo dúpẹ́ tèmi mo dúpẹ́ tọ́lá lẹ̀ kórè mi lè pọ̀ sí. torí mo wà náà o èmi tún wé ní àwọn oníwà èmi tí mo wà náà o èmi tún wé ní àwọn oníwà ìgbọ́ pẹ́ mi pọ̀ lèmi fẹ́ ń ṣọpẹ́. mo dúpẹ́ tàná mo dúpẹ́ tóní. èmi dúpẹ́ o mo dúpẹ́ tàná mo dúpẹ́ tóní. mo dúpẹ́ tọ́lá lẹ́kọ̀ọ́ mi lè pọ̀ sí i. gbogbo ẹni ká ní alhamdulilayi rọ́bìlá lẹ́yìn tó dúpẹ́ fún ọlọ́run. anabi Muhammad sallallahu alaihi wasallam kẹ́hìn pèpè kí o ga yá habibi lam yazal. ǹjẹ́ ìrẹ́ anabi Muhammad ẹ mọ wọ́ọ̀dì tí mo lò yẹn mo sọ pé ìrẹ́ anabi Muhammad ẹ jẹ́ kí n clarify anabi ní kuntu hadiran haisusu kirtu tí wọ́n bá ti ń dárúkọ ní anabi pẹ̀sì débẹ̀ anabi ti wà láàrin wa báyìí. kàní kẹ́hìn sì dé kí o ga yá habibi lam yazal. ìrẹ́ anabi ẹ ti wà láàrin wa ká ọmọ wa rántí rẹ ó dà gẹ́gẹ́ bí ìgbà tí òǹgbẹ ń gbẹ ni tó òǹgbẹ ń gbẹ tó wá rí omi tó fẹ́ mu tó gbé sẹ́nu tó ní. yasqil quluba mahabbatan wa na'im. tó bá ṣe ń mu omi ìhun tán omi gbóná ló wù ú lásìkò yẹn ni tútù ló wù ú ni ẹni tí wọ́n ń rún búlọ́ọ̀kì jẹ lẹ́nu ni bára rẹ̀ ó ṣe balẹ̀ bẹ́ẹ̀ ni dídárúkọ rẹ̀ àná Muhammad ṣe rí wáyé. sayyida thaqalayn. ìwé ànábì tẹ́mi wò ṣé gbogbo iná rí ànábì tẹ́mi rí báyìí. ya sayyida thaqalayn. mo pèrè ànábì tó jẹ́ pé ìwọ ni aṣíwájú gbogbo àwọn tá a tóbi jù ní ẹ̀dá lálìjọ náà tèèyàn àwọn náà la tóbi jù. ó fi fusta makanatan. ipò tí rí ànábì tẹ́mi nìkan rí tí wọn náà bá ti rí àjọ pé mọ́sá sàlátù dáadáa. wà á kọ́ mọ̀rẹ́sẹ̀. ipò tó dì mú àti ìtì ń bẹ lára rẹ ọlọ́run wọ́n ṣàdékọ́ àwọn náà rí bò náà dì mú. ya man salakitum nahjahu wa sabilahu. ẹ jẹ́ àtọ́kọ́ sallallahu alaihi wasallam. gbogbo àwa tá a wá gbà fún ànábì tá a rìn lójú ọ̀nà ànábùwà Muhammad. sallu alayhi wa sallimu taslima. sallu alayhi wa sallimu taslima. sallu alayhi wa sallimu
وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما اللهم صلوا عليه وسلموا تسليما إن قيل لي من ذا يشوقك في الورى صلوا عليه وسلموا تسليما فأقول إني عاشق لمحمد صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ẹ má lo máìkì tábà yin ànábì tọ ara tèmi máa ń dìde tọ àwọn alájà pé àwọn tá a wà ń jókòó yìí bóyá àdá ànábì mọ tọ pẹ̀lú láti kọ́kọ́ júwe ti júwe pé ànábì ló jókòó yìí tí bóyá àbúrò ẹ̀jẹ̀ ti sẹ́yìn bá ọmọ sọ́nà lẹ́yìn tá a ti kí ọlọ́run tá a kí ànábì. Masha Allah. àwọn àfa gbogbo àwọn bàbá wa tí wọ́n ti lọ Ọlọ́run ló kí gbogbo wọn nítorí àsìkò Masha Allah. bẹ́ẹ̀ látòrí ìmọ̀mù jarun nílùú Shaare ìmọ̀mù jẹrin ìjẹta àti ìmọ̀mù tànà Masha Allah. tí gbogbo wọn ti lọ ọlọ́run bá ṣàlékún kẹ́kẹ́ fún wọn. Ọlọ́run jẹ́ ká lè ṣe ara ní bàbá wa náà bàbá àṣàlẹ̀ àfa àkọ́kọ́ nílùú Shaare Masha Allah. fadilatu Sheik Muhammad al-Jami Masha Allah. àtọmọ wọn náà tó lọ láìpẹ́ ìmùkádàmù àná Masha Allah. fadilatu Sheik Suleiman Muhammad al-Jami Rahimahullah. káàdì gbogbo àwọn àfa tí wọ́n ti lọ́ọ̀lù Shaare ọlọ́mọṣà bá wa ké gbogbo wọn. ó ṣe lórí àwọn ẹni ọlọ́run bàbá wa Sheik Kamaluddin Al-Adabi bàbá wa Sheik Adam Abdullahi Al-Ilori bàbá wa káàdì gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́mọṣà bá wa ké gbogbo bisimilayi kò gbogbo Allah. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له ó ṣe wá lórí àwọn tí wọ́n wà lẹ́nìí táwọn fòlù wọn sáṣọ gbogbo àwọn àfa wa àwọn bàbá wa bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá wa ìmáàmù nílùú Shaare Masha Allah. bàbá Fadilatu Sheik Àti ẹ̀sọ́ pé rọ̀dí Allah ta'ala ni o. Muhammad Fasasi Ẹ̀sọ́ pé ṣé ẹni ṣéèrò ọlọ́kọ̀ bá wa lọ́rẹ̀ mi wọn ọlọ́nìbí wa Muhammad ẹlòmíì ò ti mọ wípé olùgbàkulù ẹni kọ́kọ́ kì Masha Allah. àwọn Yorùbá náà la wí bẹ́ẹ̀ wípé àfáà ní kéde wọ́n ní àfáà ní báwo tó gbogbo bó tilẹ̀ wù Kùránì náà bá ṣàlàyé fún wọn. ọba ó sì kírun lẹ́yìn Ìmáàmù táwọn sì gbọ́. ìdí tí mo fi kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn bàbá wa A sì lè gbé lọ́dọ̀ wọn gbà mí kò sí. a sì lè gbé látọ̀dọ̀ bá ń gbà mí kò sábà ń bẹ̀. Ẹgbẹ́ ìgbọ́dọ̀ tóbi fún wa